tí ẹ bá ń gbọ́ wa láti iléeṣẹ́ Sampfatis FM náà ni a ti ń kàn sí nílùú London. Èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín Rùkáyà náà ló wà lórí ètò pẹ̀lú yín ní ìrọ̀lẹ́ yìí. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ má bínú wípé kí ni wípé ẹ rí wa láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Nítorí kó lè dáa náà ni gbogbo bá ṣe gbogbo pẹ́pẹ́ fúrú nínú ilẹ̀ wa yìí, nínú àdínì, kí Ọlọ́run Ẹlẹ́dàá kó má fi dùn wá. Èní ètò wa, ètò yín, ètò gbàgede ọ̀rọ̀, ibẹ̀ náà la wà yìí tí a ti máa ń gbé ọ̀rọ̀ lóríṣiríṣi wá sí etígbọ̀ọ́ yín láti fún Yorùbá Nation. Bá ṣe máa ń ṣe ń gbogbo ìgbà bí ẹ ṣe mọ̀ pé jọ Monday, Thursday àti Saturday la máa ń ṣe program wa tí Ọlọ́run bá tún ṣe darí wa ni. Ó lè jẹ́ ẹ̀kan lọ́sẹ̀, ó lè jẹ́ ẹ̀mejì lọ́sẹ̀, ó dẹ̀ lè jẹ́ ẹ̀mẹ́ tó máa ń ju bẹ́ẹ̀ lọ́ngbà míì tá a bá rí ọ̀wọ̀n kankan tá a máa ṣe. Èní mo ní àwọn èèyàn pàtàkì tí wọ́n ṣe kí ni, tí wọ́n wà níkàlẹ̀, tó máa bá wa yànnàná ọ̀rọ̀ ní oríṣiríṣi, tí wọ́n máa bá wa sọ ọ̀rọ̀ tí àwa náà máa pè wọlé, tá a máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Àwọn tó yẹ pé oríṣiríṣi èèyàn tó yẹ pé kí ni, tó yẹ pé tí ẹ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ní kódà wọ́n á yànnàná ẹ̀ fún yín báyìí ni. Àwọn ọ̀gá mi ní Yorùbá Nation, àwọn tí wọ́n ti ń ṣe síwájú, àwọn tí mò ń wò níwájú mi, tínú mi ń dùn, àwọn náà ni àwọn bàbá wa tí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ní mowó, àwọn bàbá wa Fatai Ògúnríbidó, wọ́n wà níkàlẹ̀ láti wá ṣe kíni, láti wá fún wa ní àwọn ọ̀rọ̀ ìdùnnú ní ilẹ̀ Yorùbá, láti wá yànnàná àwọn ọ̀rọ̀ kan fún wa. Àwọn màmá wa náà, màmá wa Erelú Àbíkẹ́ Àdè, ẹ mọ̀ wọ́n láti ìlú London, àwọn náà wà lórí ìkàlẹ̀ ní láti wá ṣe kíni, láti wá fún wa ní ọ̀rọ̀ ìyànjú. Àwọn brọ́dà wa Lamid Akeem Yoruba, àwọn náà wà níkàlẹ̀ tí wọ́n máa ṣe kíni, tí wọ́n máa tún fi omi tó ró sọ̀rọ̀. Yorùbá mi kọ́lọ̀ kó ṣàánú mi níṣẹ́ mọ̀ bóyá òyìn mi ni máa ń sọ fún yín. Ìgbà mi tó bá kọ́ mi lẹ́nu báyìí á ju nǹkan mi láti bí bẹ́ẹ̀. Á fi ọ̀rọ̀ jomi tó ró ọ̀rọ̀. Á fọ̀rọ̀ jomi tó ró ọ̀rọ̀, ẹ ṣé mo dúpẹ́ bàbá mi. Nítorí pé kí ni, bí ẹ bá fẹ́ béèrè nípa àwọn youth lọ́wọ́ brother wa Lamid, ó ń wó ní orí ẹ̀ ni, àti gbogbo ibi tí a lè gbé ọ̀rọ̀ kà, àti àwọn nǹkan tá a lè ṣe tí a lè fi tẹ̀síwájú lórílẹ̀‐èdè wa, tá a lè fi lè gborílẹ̀‐èdè wa, àti tá a bá tún débẹ̀ nǹkan tí a lè ṣe, gbogbo ẹ̀ náà la máa yànnàná lálẹ́ yìí. Ẹ máa gbádùn wa bí ẹni gbádùn bí òyìnbó ṣe ń gbádùn sìgá ní alẹ́ yìí. Torí ẹ bá mi gbé àwọn bàbá wa jáde, àwọn bàbá wa brother Fatai Ògúnríbidó, ẹ jẹ́ kó kí ara alẹ́ náà. Mo kí ẹ̀yin yẹn wá o, ẹ kú déédéé ìwòyí, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, depending on ibi tẹ́ ti ń gbọ́ wa, gbogbo yín ni mo kí omi òdó lódì kan, ẹ ṣé gan ni, ẹ kú àdúró tì wá, ẹ kú sùúrù wa. Wọn ọmọ mi wa, mọ̀mọ́ wa, àǹtí wa, ẹ̀gbọ́n wa tí wọ́n ṣètò, ó tó jọ́ mẹ́ta nítorí àwọn nǹkan tá a gbé lọ́wọ́ náà ni pé kó lè dá náà ni. Media presenters, àwa tí a jẹ́ olùkọ́ fún agitation yìí, àwọn wọn kópa ńlá ń bẹ̀, díẹ̀ tẹ́ fi rí wọn nìyẹn. Àwa náà là ń lò wọ́n, ìbínú pé ó tó jẹ́ mẹ́ta tẹ́ ti rí wọn náà ni. Ní àṣálẹ́ yìí, gbogbo nǹkan tí ó ti sọnù tí ẹ fẹ́ gbọ́, kàn sí wa lágbára aṣọ náà, àáyàn náà fún iná àṣálẹ́ yìí. Ó dẹ̀ kí sísá mi náà Àbíkẹ́ Àdè, ẹni tí wọn bẹ́ẹ̀ tó mowó ni, kọ́nà ọjọ́ kó jẹ́ kẹ́mi wọn kó gùn fún wa. Gbogbo wọn ti ń ṣe lágbára aṣọ Ọlọ́run, èrè tó tọ́ sí oníṣẹ́ kọ́nà kó máa fi fún wọn. Àbúrò mi náà kọ́nà kó dúró tiẹ̀ ò Lamid, ó kú iṣẹ́ takuntakun. Ẹ máa kà lọ, ẹ ṣé. Ẹ ṣé mo dúpẹ́ bàbá wa, àgbà òní tán lórílẹ̀‐èdè. Torí ẹ bá mi gbé màmá wa Àbíkẹ́ Àdè, ẹ bá mi gbé wọn jáde. Erelú Àbíkẹ́ Àdè nígbà mi tó ṣe gbogbo gíláàsì ìfúnra ẹ̀, ẹ bá mi gbé wọn jáde, ẹ jẹ́ kí wọ́n kí wa. Màmá wa ẹ ṣeun mà. Wọ́n kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáyé níbi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ kú dédé ìwòyí o, ṣàlàáfíà làbá yín, ẹ kú lé, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àṣálẹ́ níbikíbi tó wù kẹ́ ti máa gbọ́ wa. Ẹ ṣeun gan ni, ẹ kú fẹ́ wa o, a dúpẹ́ pé ẹ gbà wá lálejò lórí ètò. Sísítà mi, ọmọ ìyá mi, ẹ̀gbọ́n mi, ọ̀rẹ́ mi, àbúrò mi, ìyá mi, everything tẹ́ bá lè pè wọ́n ni wọ́n jẹ́ sí mi. Ìyá mi olórí
Queen ló ń jó lórí, Queen Rukayat. Queen lèmi máa ń pè wọ́n because ẹ bá ti rí wọn ẹ mọ̀ pé ẹwà wà lára wọn. Ẹ ṣé gan ni màá tẹ́ gbé wọn wá sórí ètò yìí. Mo dẹ̀ tún kí dádì mi, brọ́dà mi, ọ̀rẹ́ mi láti ayé alálùmọ́lẹ̀. Àwọn ni bàbá orí bíbú ẹ̀ka lẹ́sà. Ẹ ṣé ẹ káàbọ̀ sí ètò. Màá bá yín wà lórí síìtì kan náà lálẹ́. Ẹ ṣé gan ni sà. Mo dẹ̀ fàsíkò yìí kí my own son, my handsome son, ẹni tó bá rí èmi lẹ́kọ́ máa rí o, lórí ẹni tó bá ti fẹ́ là mí. So mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí son mi Lamid Hakeem, thank you so much for hosting us. Ẹ ṣé gan ni o, mú kí gbogbo ẹ̀yin tẹ́ wà nílé o. Ẹ fìdílé nǹkan, ẹ wá nǹkan fìdílé, ẹ wá jíjẹ mímu sẹ́gbẹ̀ẹ́ nítorí pé ẹ ti gbà wá lálejò, àwa náà ṣetán láti sọ̀rọ̀. Ẹ ṣé gan ni. Ẹ ṣé mo dúpẹ́ sísà mi, ẹ ṣé mo dúpẹ́ mọ́ mi, ẹ ṣé mo dúpẹ́ ìyá mi, my confidence, ẹ ṣé mo dúpẹ́ ọ̀gá mi náà ni Ọlọ́run á bá mi wà pẹ̀lú mi, Ọlọ́run á bá mi ṣe dáadáa fún ojú òní. Ẹni tó wá kù kí agbójú wọn jáde, àwọn náà ni brọ́dà wa tí gbogbo wa mọ̀ bí ẹni mowó lórí ìkànnì yìí, àwọn náà ni brọ́dà wa, brọ́dà Lamid Eurohab láti ìlú Dubai. Bá mi gbé ojú síta kí ọ̀rọ̀ ara lé ní ẹ̀kẹ́ ara lé ẹbí tí ariwo ti bá yẹn ẹ̀gbọ́n bá wa bí ìpínlẹ̀. Ẹ ṣé gan ma, inú mi dùn láti wà lórí Sampfatis TV. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn màmá mi, àwọn bàbá mi tó wà lórí ètò tí màmá wa Queen ni wa, one and only Queen tí a ní ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣé gan tẹ́ gbé wa wá sí orí ètò yín. Orúkọ tèmi ni Comrade Lamid Àkànbí, Àkànbí Oòduà tọkàntọkàn. Ẹ ṣé gan ma, ẹ ṣé gan sà. Ẹ ṣé mo dúpẹ́ bọ́dà mi, Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. Gbogbo wa pátápátá lájọ máa délẹ̀ lé lágbára Ọlọ́run àti ẹni kan ṣàwátì ojú mi sí lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. So ibi tá à ń lọ ládé yìí o, oríṣiríṣi ìbéèrè tá a máa bèèrè lọ́wọ́ wọn mọ́mí àti dádì wa àti brọ́dà wa náà. Tọ́pìkì tá à ń ṣe ní èní òun ni Yorùbá nation is the only way out, kò sí ọ̀nà míì. Yorùbá nation ẹjọ́ bí tó táriwo bá ti ń wọ ẹ̀kọ́ mi ní òtí bẹ́ẹ̀ nítorí tọ́lọ́, ariwo yẹn ń wá díẹ̀díẹ̀. Yorùbá nation is the only way out. Àbẹ́ẹ̀rí kò sí, ẹ ti rí pé ilẹ̀ ibi tá a wà tá a ti ń bọ̀ yẹn location 9 ẹ ti rí pé location 9 ti pé scam country ni, it's not working, nothing is working.